ẹ̀yin ìjọba wa kò ní dáa fún yín. ó ti ń kárí bọ̀. tẹ́ ń dààmú Yorùbá tẹ́ ń fìyà jẹ Yorùbá ẹ̀rọ àrékù ni. ẹ má bínú ó bẹ́ pè wá láàárọ̀ yìí àìsàn lẹ́ẹ̀ fi parí ayé wọn. ẹ̀yin ìjọba wa tí ẹ bá wà nǹkan sí sọ jáfara balẹ̀ mo ṣàwàdà nítorí báyẹ kó fi bínú mọ́ fi ṣàwàdà. àwọn kan fẹ́ gba passport láti oṣù 4 nílẹ̀ Yorùbá bíbá wọn àrí passport wọn. Prince fẹ́ bá mi lọ Jerusalem wọ́n wá ní passport rẹ̀ ti expire wọ́n sọ fún wa ní ìjẹta pé passport rẹ̀ expire pé kò ní lè lọ mo dẹ̀ fẹ́ mú lọ tóró ni mo pa ajá rẹ̀ jẹ nígbà tí mo fẹ́ ṣe Christmas ní 2012 ebi ń pa mí mo wá ní màá mú lọ wọ́n wá sọ pé àfi ká kọ́kọ́ dé Mínà pé àgbálẹ̀ èdè mo nírọ̀ ni mo wá kó owó airport mo wá kó owó travel fún mo ní mo fẹ́ gbàgbọ́ lóòótọ́ mo wá kó owó fún Prince dá mọ́nyẹ̀ rẹ̀ tó ti bímọ. passport yẹn tó mọ fún yín ó wá lọ sí Mínà ní ìjẹta ó wá dé ní alẹ́ àná ó dẹ̀ mú passport bọ̀ lóòótọ́ ó dẹ̀ mú passport bọ̀ gbogbo ẹ̀yà síwájú Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ ẹ̀dẹ̀ ní àmọ́ ṣẹ́rù ìṣó ẹ̀rọ àrèkú ni bẹ́ẹ̀ sọ̀sẹ̀lú mi bá sọ̀sẹ̀lú bá ṣùgbọ́n tí mo rí lánàá yìí inú mi bàjẹ́. àwọn ọmọ Yorùbá dẹ̀ mísì travel láti oṣù 4 wọ́n dẹ̀ ń wá sí Èkó mi báyìí wọn ò dẹ̀ rí passport gbà wọ́n dẹ̀ lọ sí Mínà lánàá kìí ṣe nìkan kìí ṣe ní méjì kìí ṣe ní mẹ́ta kìí ṣe ní mẹ́rin wọ́n dẹ̀ lọ sí Mínà lóòótọ́ wọ́n dẹ̀ gba passport wà léèdè under 4 hours and you say we are in the same country. Yorùbá fi ṣe yín. What did Yorùbá has done? gbogbo ìjọba kíjọba tó bá débẹ̀ ń sìn tí o bá fi ara tú Yorùbá ara máa ní àwọn ìran rẹ̀ pẹ́. ìyá ń jẹ Yorùbá mo ń sọ lẹ́nu. I'm speaking Yorùbá right now. èmi ti jìyà rí mo mọ nǹkan tí mo ń sọ. I have suffered. I know what. mo lọ lẹ́ẹ̀dẹ́ mo gba passport Nàìjíríà gbà wá sí Èkó ó wá di pé ẹ kọ́kọ́ lọ forí balẹ̀ lọ́nà kẹ́ ẹ tó ṣe anything. èmi ò ní kó like mi. I don't say she like me. ṣùgbọ́n àwọn ọmọ ìyá mi ń jìyà. But my own mother children are suffering. Èdè not even a week not even a month. ó ti ń kárí bọ̀ báyìí ó ti ń kan everybody. ọ̀rọ̀ ti kúrò lọ́rọ̀ mẹ̀kúnnù nìkan mọ́. ẹ̀yin tí ẹ jẹ́ bàbá wa nígbà tó yẹ kẹ́ẹ̀kẹ́ tá à ń sọ ń gbà yẹn torí àwọn pípù yìí tí wọ́n bá fẹ́ contest ẹ̀yin náà lè máa ń gbàwẹ̀ fún wọn tẹ́ ń lọ orí òkè tẹ́ ń ṣe sọ́ọ̀sán tẹ́ ń ṣe sọ̀rọ̀ fún wọn ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ àfa náà lẹ́yìn wọn àǹtúrú fún wọn ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ babaláwo náà lẹ́yìn ṣe iṣẹ́ fún wọn tẹ́ ń gbẹ́bọ fún wọn ṣùgbọ́n gbà tí wọ́n débẹ̀ tán tàbí kí wọ́n tó débẹ̀ ǹjẹ́ kí ọwọ́ wọn bọ́ sọ̀lọ̀ pé tẹ́ bá ti débẹ̀ o tẹ́ bá ti ṣe nǹkan báyìí o nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí ǹjẹ́ ṣe torí pé wọ́n ti fi owó tù yín lójú ńgbà yẹn pàtí wọ́n tún wá débẹ̀ tán tí wọ́n wá ń gbé owó wá sí ṣọ́ọ̀ṣì tí wọ́n ra mọ́tò fún ṣọ́ọ̀ṣì tí wọ́n kọ́lé fún tí wọ́n gbé mẹ̀kánù fún mọ́ṣáláṣí tí wọ́n ń ṣe nǹkan fẹ́yìn bàbá wa lóníṣẹ̀ṣe ǹjẹ́ ìran wọn létí àdéhùn tí wọ́n bára ìlú ṣe ṣẹ́ẹ̀tì báyìí ọ̀rọ̀ yìí báyìí ń sìn báyìí ó ti dóúnjẹ pátì kò sẹ́ni tí ò ní jẹ́ ń bẹ̀ wọ́n máa pín kárí wọn náà sọ pé ẹni tó bá fẹ́ káyé dáa oníkan kọ́ ló máa jẹ́ ẹni tó bá dẹ̀ ní káyé bàjẹ́ oníkan kọ́ ló máa jẹ́. I still remember my humble self. This is Adéọmọdé ẹ bá mi pín fídíò ìkiri ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi èrè ó dàbọ̀.